ìjìnlẹ̀ nínú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ nínú ìwé ìròyìn. ẹ̀dọ̀. ẹ kú ojúmọ́ ní gbogbo tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún ìkànnì alálùbáríkà yìí tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì báyìí ní tiwa o ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o òní sátọ̀dé àkọ́kọ́ ọjọ́ àbámẹ́ta ìkíní nínú oṣù kẹwàá yéè ìwé aláwìyé mi sọ̀rọ̀ kan o eégún tó bá gbéni là dáṣọ fún òrìṣà tó bá gbéni là sìn igi tó bá dẹ̀ gbéni báyìí là kó bíbọ o kábíyèsí ọlọ́run téèyàn bá jẹ́ni tí ó rò àròjinlẹ̀ tó jẹ́ pé kì í ṣe pé iwájú nìkan ló máa ń wò ní gbogbo ìgbà tó máa ń wẹ̀yìn ayé ọpẹ́ yọ gẹ́gẹ́ bí àṣà àwọn ayé ọpẹ́ yọ bàjẹ́ èèyàn rí àwọn ìdí reasons tó yẹ kéèyàn fi dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ṣùgbọ́n tó yẹ kó wájú nìkan ló máa ń wò always ní ní nǹkan lágbájá ẹgbẹ́ mi àbúrò ni ó ti lọ jù mí lọ yẹ ká dúpẹ́ ní tí Ọlọ́run ti ṣe ká dúpẹ́ èyí tí ó ṣe ní àárọ̀ yìí èyí tó máa tún ṣe ní ọ̀la èyí tó ṣe ní àná ló máa jẹ́ kọ́lọ́run tún lè ṣe sí o English ìṣàmídá sí o ó ní if you thank God for his finger he will show you his hand àwọn tọ́ka bíbélì wọ́n ní ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun Psalm 136 ní ẹgbẹ́ yé ìròyìn la wá ká o Benjamin Adesina Ọlọ́run tọ́lá ní orúkọ mi ní agbára Ọlọ́run láàárọ̀ yìí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ó gbéra lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí ìwé ìròyìn méjì ló wá dé o ọ̀kan lápá tún ọ̀kan lápá sí as usual Saturday Punch ló wà ní apá tún nígbà tí Saturday Vanguard ó wà ní apá sí pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ ọlọ́kan ìjọba tẹ́ pé ó hàn dé yé gàdàgbà ni mo rí eré lójú kínní ìwé ìròyìn Saturday Punch pé àwọn èèyàn tẹ́ pé ẹni àkọ́kọ́ ìyá rẹ̀ wọ́n nígbà rí kò ṣe é dáadáa fẹ́ kò tiẹ̀ tí wọ́n fi ẹ̀hónú hàn àti pẹ̀lú ẹ̀yìn agbègbè gúúsù àríwá ẹ jókòó lé látàrí pé kí ni o àwọn yẹn náà ṣe tiwọn ní àná lọ́jọ́ àyájọ́ ọjọ́ òmìnira Nàìjíríà yé ìròyìn yẹn gbalẹ̀ gan-an ojú ìwé karùn-ún ó mú 10 mọ́ ó tún wá mú 24 mọ́ 5 10 24 péjì tó lójú àká eégún ẹ̀ tó jáde ó ti kú òní àìwò yé mo rí eléyìí o lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ pé apátun mo ti rí o FG ìjọba àpapọ̀ nìyẹn o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní san owó kan fún àwọn dókítà tó jẹ́ pé àwọn ń woṣẹ́ níran wọ́n ń yanṣẹ́ lódì owó wo ni training ẹ̀kọ́ English teacher mean if you must be relevant tomorrow develop yourself today wọ́n ti bẹ̀rẹ̀ sí sanwó kan fún wọn pẹ́ o lápàtún lọ́wọ́ ìsàlẹ̀ wa ojú ìwé keje ní ìròyìn yẹn lọ́jọ́ kò sí o lápàsì ni mo ti rí eléyìí kò gbẹ̀rẹ́ o àmọ́ lọ́wọ́ ìsàlẹ̀ ni o pé Akérédolú gómìnà ló ń jẹ́ bẹ́ẹ̀ o àti Wike gómìnà ló ń jẹ́ bẹ́ẹ̀ o àti àwọn ọ̀dà àti àwọn míì ẹ̀ńtẹ́tìlẹ̀ pọ̀ ju ó wà nínú ìròyìn láàárọ̀ yìí kí ni wọ́n sọ wọ́n ní yẹn wo àkókò rèé láti ṣe àtúntò orílẹ̀-èdè tó dáa jù ní àgbáńláyé Nàìjíríà underline àwọn àkọọ́lẹ̀ lọ́kànjọ̀kan tó jẹ́ pé ó wà ní ìwé ìròyìn Saturday Punch yé nínú ìwé ìròyìn Saturday Vanguard gàràgbà nílé ìwọ̀n lójú kìíní mẹ́ pé ẹ̀dá ẹ̀bẹ̀rù Èkìtì wọn ní èyí ṣèjẹ̀bi mi ẹ̀ẹ́dẹ́bẹ̀rù yé àwọn Fúlàní tó jẹ́ pé nípasẹ̀ ìwà àti ṣe wọn orúkọ wọn àmì tó wà lórí ẹ̀ réréré ó dẹ̀ yí padà ó dẹ̀ di mídò dáhùn gbà àwọn ní kẹ́ dẹ́bìrù ààrẹ ẹ má dẹ́bìrù àwọn tẹ́ pé oníṣòwò láàrin àwọn manufacturer àti àwọn rìtẹ́lá tẹ́ pé àwọn ní ti ọ̀rọ̀ àgbẹ̀ tí wọ́n lè lò tí nǹkan ẹ má dẹ́bìrù àwọn yẹn ààrẹ àwọn tó Fúlàní ní kẹ́ dẹ́bìrù àwọn ọmọ Nàìjíríà ló gbóhùn sókè rẹ̀ ojú ẹ̀ karùn-ún ló wà wọ́n wá ń sọ dímọ̀ náà mẹ́pẹ́ dárúkọ àwọn tẹ́ sọ pé wọ́n ṣokùnfà tó ń jẹ́ fi wọ́n yìí gàdàgbàgàdà ọlọ́wọ́n níbẹ̀ o àáká o torí pé àwọn gbogbo ń jẹ ni yé ní ọwọ́ ìsàlẹ̀ ẹgbẹ́ lápàtún ni mo ti rí o pé bí a ṣe lè mú kí orílẹ̀ Nàìjíríà kó tẹ̀síwájú kó ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ̀n dé ń bí ni Olóyè Olúfáláyé kábíyèsí Ọlọ́run ní apá sì ń bí lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ kò sí ìdí kan tí orílẹ̀-èdè Nàìjíríà tó dáa jù ní àgbáláyé tí a fi lè lo ìlànà pé ìdìbò ká lo ẹ̀rọ ayélujára ká lo èmi kọ́ ló bẹ́ẹ̀ o gómìnà tó orúkọ ẹ̀wọ̀n dé ń bí àwòrán ẹ̀ náà wà ń bẹ̀ ó ra fi ọwọ́ kan lẹ́ran báyìí pé mi ò rí reason tẹ́yìn Nàìjíríà ò fi lè lò ta ló sọ bẹ́ẹ̀ El-Rufai gómìnà tó wà lóróyè ní ìpínlẹ̀ Kano yé lókè téńté lápá sí ni mo ti rí eléyìí pẹ̀lú àkọ́rí tó ń gbé pé Nàìjíríà wọ́n já Dora Akunyili wọ́n já kulẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tún já ọkọ̀ ẹ̀kúlẹ̀ o Nàìjíríà failed Dora Akunyili àti fèèlì Ọsibandi ẹ̀ èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o àwọn olóṣọ bẹ́ẹ̀ lára yìí ẹni tẹ́tílẹ̀ pọ̀ ju gbogbo ẹ̀ lọ́mọ ká lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ eléyìí náà tẹ́rẹ́tẹ́ ń bẹ̀ pé látàrí pé ètò ààbò Nàìjíríà ti apátun ẹsẹ̀ kìíní tó tiro ẹsẹ̀ kejì ó tiro ó ní abili faka n bo ó lè fò lọ ètò ààbò Nàìjíríà ó padà sáà nígbà tó máa jókòó tó máa sùn báyìí ni o ẹnìkan sọ̀rọ̀ bí wọ́n ní ẹ wò ó àwọn olórí lẹ́sìn sọ̀rọ̀ wọ́n ní ẹ ìlànà tí gómìnà tó yẹ pé Yahaya Bello ẹni tó sọ pé ẹ já lò láti gbógun ti àwọn tó yẹ pé wọ́n ń da ètò ààbò láàmú yẹn ẹ ṣe já tẹ̀lé
ó wà lójú ìwé kelo ojú ìwé ìkẹjọ ẹ wo àwọn àkọọ́lé ọlọ́kan ọ̀jọ̀kan ló wọ̀n dé láàárọ̀ inú ìròyìn bàbá ọlọ́gẹ̀dẹ̀ yéé bùkátà ọlọ́run bàbá olódò falo babaláwo yé lágbára ọlọ́run tí bá ti òkè lọ́run dé a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Tùǹgbà 100.9 FM alára tó ń dàbí ẹ̀rà ní gbogbo ìgbà àti kó request card wọlé níbí bá. gbogbo ẹ̀yin níjọ mọ́ṣáláṣí ẹ̀yin aláyẹyẹ òkú àgbà ìgbéyàwó ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ra káàdì ìkíni yín ní. Tùǹgbà 100.9 FM lówó tí ò gani lára. ẹ máa bọ̀ tààrà ní Tùǹgbà close ọ̀nàfọwọ́kàn estate ìta olúwo Ṣàgámù road ní Ìkòròdú. tàbí kẹ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08077483701 08077483701. ẹ wá bá wa dòwò pọ̀ káfí tí wàá gbé ti yín lárugẹ. má ṣe dá ẹni bẹ́ẹ̀ lóhùn tàbí tó bá ń béèrè fún ATM nọ́mbà yín account nọ́mbà yín àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín nítorí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti fi irúfẹ́ ìwà ìlò ní jìbìtì ìdí pàtàkì rèé tá a ṣe ń fọn rere fẹ́yìn olólùfẹ́ iléeṣẹ́ rédíò Tùǹgbà wípé kí ẹ má ṣe tẹ́wọ́ gba irúfẹ́ ìwà yìí olùkéde iléeṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM. inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn gbéra tán nìyẹn o yé ìwé ìròyìn Saturday Punch mo olórogún ni o ojúwe kẹta ni mo fi ń ṣíde ìròyìn lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ni mo tẹ̀lé kó gbalẹ̀ púpọ̀ àmọ́ sì gbọ́mọ̀ ṣá yé kò ṣe é mójú kó ń bẹ̀ pẹ̀lú àkọlé tó ń gbèrò pé Nàìjíríà orílẹ̀-èdè tó dájú ní àgbáńlá yé wọ́n ń jagun àwọn agbésùnmọ̀mí àwọn tẹ́ pé ṣe nǹkan kún wọ̀nyí pẹ̀lú owó tó yẹ ká fi ṣe nǹkan amáyédẹrùn èmi kọ́ sọ bẹ́ẹ̀ o Uzodinma lórúkọ tó wọ̀n dé ń bí o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní purọ́ níyì ẹ̀tẹ́ ló mú wa o àti pẹ̀lú English àmì láti pé for every lie told another lie is needed to cover it up tíyẹn máa ń yíra kalẹ̀ bí àpò gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àbínú tó dàgbà gbé sọ́ọ̀rì sẹ́ pé gágán orí fífọ́ ni fún ẹni tí wọ́n ń purọ́ fún yàrá wọn pé ọlọ́mọba ń lé onírò ìkún wájú mi àbí ẹ̀rọ tó dàbí àgbo assembly gbágán òun ló fi jẹ́ pé irọ́ ò dá o ẹ má purọ́ àfẹjalè o ló ti fá fún ròyìn tó wọ́n dé pé gómìnà ìpínlẹ̀ Imo torúkọ ẹ̀wọ̀n dé ń bí oyin Hope Uzodinma ní ọjọ́ àyájọ́ ọjọ́ àná tẹ́pẹ́ ọjọ́ òmìnira wa Friday ọjọ́ Jímọ̀ olóyin Jímọ̀ rere ló tẹnu bọ̀rọ̀ ní olóbanilọ́kànjẹ́ olóńdùyàn gan ni o pé kò tiẹ̀ dá kò tiẹ̀ bójúmu kò tiẹ̀ wetí gbọ́ pé owó tó yẹ ká fi ṣe àǹfààní nǹkan amáyédẹrùn fún Nàìjíríà fún ìlú kọkùnrin kóbìnrin ọmọdé àgbà ká máa yọ̀ ká máa dúpẹ́ pé Ọlọ́run ṣe ọmọ ìjọba ìpínlẹ̀ wọn ṣe ń tẹ́lẹ̀ kan ṣe FG náà wọ́n ṣe ó ní àmọ́ sí gbọ́mọ̀ ṣàpẹ́ owó yìí tẹ́ pé níṣe là á lò láti gbógun ti àwọn tẹ́ pé wọ́n ní àápa yín tán ni àá lè yín kú láyé ni àá ìjọba yín láàmú ni ó ní kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ó sọ ohun tó pọ̀ níbi ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ètè tó dá ẹ̀rín lẹ̀ ló jẹ́ kí mútúká ní ọjọ́ Tuesday ní Òwèrè ní gómìnà yìí wà nígbà tí ó ń ṣe ètò tẹ́ kó ń sọ̀rọ̀ nípa ti pé ìjọ Nàìjíríà ó pé ọmọ ọkànléní ọgọ́ta ọdún 61 ó wá tẹnu bọ̀rọ̀ ńbẹ̀ ó ṣèkìlọ̀ ó ní ẹni ó bá rò gbẹ̀yìn ọ̀rọ̀ kó dákun má balẹ̀ yá jẹ́ o bó pẹ́ títí ilé baba lélẹ́ ni o pé àwọn olóṣèlú tẹ́kù wọ́n ń ṣàtìlẹ́yìn fáwọn tẹ́kù wọ́n ń jẹ́ agbésùnmọ̀mí àbọ̀ tẹ́kù wọ́n ń da Nàìjíríà láàmú yìí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ wé adìyẹ tó ń ṣe ìgbọ̀nsẹ̀ sínú ìṣàsùn ìwé aláwòye mi ló ń pè kó sí ara ẹ̀ ló ń bàjẹ́ pé àwọn ọmọ wa lẹ́yìn ó sọ tó pọ̀ nbí o ó ní ká bí tòun ìyẹn gómìnà ó sọ ní ma ó ní ní tòun ní òun ti ṣe nǹkan tó pọ̀ ó ní pàpàjọ àwọn ọ̀dọ́ ìgbé agbára wọn pé bílíọ̀nù 8 náírà ló jẹ́ pé òun ti ná lórí àwọn ọ̀dọ́ láti pé kí wọ́n gbé agbára wọn ó ní ètò sí yẹn pé òun gbóríyìn fún ẹni àkọ́ Nàìjíríà tó dáyò ní àgbáyé ìyẹn ààrẹ Muhammadu Buhari ọ̀rọ̀ English àmì ni ó bọ́ sí Hope Uzodinma lẹ́nu ó ní no one can possibly appreciate you if you don't appreciate yourself kò sẹ́ni tó máa fẹ́ yìn yẹn tí wọ́n gbọ́n bá yìn rẹ pé àwọn gbóríyìn fún ààrẹ Muhammadu Buhari tó pé ó ń gbógun ti ìwà ìgbésùnmọ̀mí ẹ̀ṣẹ̀ kan kú ní Nàìjíríà ẹ wo ọ̀rọ̀ pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ojú ìwé kọta rẹ̀ fi ṣe mo ka díẹ̀ mbẹ́ ìwé ìròyìn wo Saturday Punch tó jáde ní àárọ̀ yìí ẹnì ọmọ ẹ̀rà ẹ̀ka ó mo kó mbẹ́ yé ojú ìwé karùn-ún mo gbà lọ ó olórogún náà ni àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá ó máa gbalẹ̀ gan o ní apá tó mo ti rí o ó gbalẹ̀ gan bẹ́ẹ̀ àkọlé tó gbòòlù pé àwọn tó fi ẹ̀hónú hàn pé Buhari ó lọ lílọ lọ àti àwọn tó pé àṣẹ àwọn IPOB pé wo ẹ jókòó lórí tán tún jókòó lé ìpànìyàn tún ṣẹlẹ̀ tó jẹ́ pé ó dà pé ó fẹ́ sọ àyájọ́ ọjọ́ òmìnira wa ó fẹ́ sọ lẹ́nu àkọlé tí mo rí ń bẹ̀ nìyẹn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní a kì í lẹ ká má lè dánú bí ìyàlá òní lè kọ́ ẹgẹ́ bó ti hàn dé mi pé àwọn tínú ń bí sọ pé báwọn bá ti ẹ̀yà ọ̀lẹ́ bẹ́ẹ̀ táwọn ẹgbẹ́ alákọ̀ọ́má ṣiṣẹ́
ṣe alápá tí ń làwọn pé àwọn ò fi àìdùnnú àwọn bínú ṣe ń bí àwọn ò fi hàn gẹ́gẹ́ bó ti hàn débi pé ní àná òde tẹ́ pé àyájọ́ ọjọ́ òmìnira Nàìjíríà tó dájú ní àgbáyé tẹ́ pé àpé ẹni ọ̀kànléní ọgọ́ta ọdún 61 years tó rílẹ̀ tó dájú ní pé àwọn kan máa bọ́ta pẹ̀lú àwọn pátákó àtàwọn tẹ́ pé wọ́n gbé lọ́wọ́ pé ìfẹ̀hónú wa rèé bẹ́ẹ̀ bá ti ẹ̀gbọ́n tẹnu wa èyí tí a kọ sínú àwọn ìwé àti àwọn igi àtàwọn pátákó tẹ́ pé àkọlé tí mo rí mẹ́rin pé mọ̀sígò Buhari mọ̀sígò gẹ́gẹ́ bó ti hàn débi pé ní olú ìlú orílẹ̀ Nàìjíríà tó dájú ní àgbáyé ìyẹn ní Àbújá ní pé wọ́n ti ṣe léyìí o wọ́n ní gẹ́gẹ́ bó ti hàn débi pé ìkejì ni pé àwọn IPOB tó yẹ pé indigenous people lọ bẹ̀rẹ̀ pé ẹ wo lọ́jọ́ ìyájọ́jọ́ òmìnira yẹn gbọ́dọ̀ jáde ọjọ́ kò lè pé pẹ̀lú pé àwọn gómìnà tó wà lápá gúúsù àríwá sọ pé ẹ wo ẹ kọ́ tí ikú sí àwọn ta ló ń jẹ́ IPOB àwọn wo ló ń jẹ́ bẹ́ẹ̀ táwọn ni ẹ dìbò fún ni táwọn ló wà lóróyè ni táwọn lẹgbẹ́ agbára wọn lọ́wọ́ ni àbáwọn ni kíní kan ni ẹ má dáhùn lọ́wọ́ wọn ni àwọn ìmọ̀ àkẹ́tì kù sí pé kálukú jókòó lẹ́yìn ta ló máa jáde ẹni ìjà bàbá ní kúrẹ́ lọ́kùnrin ẹ bó jọ ní mi ò wọ́n sọ tó pọ̀ mi ò ṣe ọ̀rọ̀ English àmì ni ó ní nothing work where no one is in charge ibi tá a fi ẹnìkan sí nǹkan kan ò ní ṣẹlẹ̀ ńbẹ̀ nígbà tí yóò sẹ́ńtà gbé lọ́wọ́ pé ìwọ jókòó sí di kọ́ńsọ̀ ìwọ jókòó sí di máa ṣe lọ kò sí lọ́jọ́ gẹ́gẹ́ bó ti hàn pé àwọn ọlọ́pàá tẹ́ pé àwọn kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́mọṣẹ́ nípa ti ètò ìdáàbòbò ní Nàìjíríà tó dájú ní àgbára pé lè ba ayé jẹ́ kéegun oní òun máa jáde ìsọ̀njọ́ òjò sì làkè lóko wọ́n gbé gbèsè pé wọ́n lé àwọn kan wọ́n lé wọn pa àwọn kan dẹ̀rẹ̀ wọ́n fi ewọ́ ṣùkún wọn pé ẹ̀yin ni wọ́n á gbé pátákó dání pé Buhari mọ̀sígò wọn tó kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gẹ́ wo ìròyìn yẹn pọ̀ ó gbà lójú bẹ́ẹ̀ lọ níbi tí ó ti hàn dé pé wọ́n sọ pé àwọn kan fi ẹ̀hónú hàn ní àná òde pé Buhari mọ̀sígò ó wà lójú ìwé kelo ojú ìwé karùn-ún ni mo kà díẹ̀ ńbẹ̀ ni o ìwé ìròyìn Saturday Punch ẹnu ọmọ ẹ̀ka o mo kó mbẹ ojúwe keje ni mo gbà lọ yé olórogún náà tó ní ọgbà mi o ilé tí mo fẹ́ dẹ̀kan yé lápásì òkè téńté ló wà pé Akérédolú Wike gómìnà ló ń jẹ́ bẹ́ẹ̀ àti ọ́dàsì ìyẹn kan ló ń jẹ́ ọ́dàsì o àwọn èèyàn tó pọ̀ ló ń jẹ́ ọ́dàsì o àwọn gómìnà nìyẹn wọ́n ṣẹ́ni wọ́n pè fún pé restructuring àtúntò Nàìjíríà yìí ṣe pàtàkì lásìkò tá a wà yìí o ọ̀rọ̀ English àmì ni o ó ní evil thrives when the right people say nothing and do nothing tẹ̀rí nǹkan burúkú nǹkan bí a máa gbilẹ̀ sí ni jẹ́ gàba sí máa fẹ́ láti máa gbalẹ̀ sí nígbà tí àwọn ènìyàn gidi right people ni o kì í ṣàwọn èèyàn bú o tán bá dákẹ́ tán sọ̀rọ̀ tán gbé gbèsè òun ló dífá fún ètò wọn dé pé gómìnà tó wà lórí nípínlẹ̀ Ondo torúkọ Akẹ́tì ní Rotimi Akeredolu àti àwọn ojúgbà rẹ̀ Wike àti àwọn gómìnà mi ni wọ́n ṣe ni pé lọ́wọ́ tí a wà yìí ìkíní pé orílẹ̀-èdè Nàìjíríà tó dájú ní àgbáyé ó nílò àtúntò ìkejì pé níwọ̀n tí a wà yìí pé àwọn tẹ́ pé ìṣọwọ́sẹ̀ ìjọba Nàìjíríà náà ó nílò àwọn ìgbésẹ̀ kan kí nǹkan lè ṣẹnu rẹ̀ kó lè rí bó ti yẹ kó ṣe rí wọ́n sọ ilé ní àná òde ọjọ́ Jímọ̀ àyájọ́ ọjọ́ òmìnira ní bísí sọ pé àwọn dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé àyọpẹ́yọ tí Nàìjíríà yọ pé ẹni ọ̀kànléní ọgọ́ta ọdún tó yẹ pé 61 years pé ṣáà pé èèyàn náà ni pé wọ́n ní àmọ́ṣekúmọ̀ ìṣà pé eyes that look at many but eyes that see àfi pé ẹjú tó ń wòran pọ̀ àmọ́ díẹ̀ nínú ojú tó ń wòran yẹn ló máa ń rí pé nítawọn rí ni pé ní àsìkò yìí kí Nàìjíríà kó lè lọ bó ti yẹ kó lọ kí ìwà ìgbésùnmọ̀mí kó lè kó ń bẹ̀ àwọn tẹ́ pé àìjẹ gàba àtàwọn kan mítẹ́ kó kò dájẹ́ pé ìdániláàmú kó lè kó ń bẹ̀ pé àfi kí Nàìjíríà kó gbé ìgbésẹ̀ lórí àtúntò wọ́n ń sọ ilé ìdí mímọ̀ ṣé ọ̀rọ̀ English àmì ni wọ́n ní if you are working and things are not working stop and double check pé téèyàn máa ń ṣiṣẹ́ tí nǹkan ò dẹ̀ yìí ló ti yẹ kó rí kó dúró kó ṣe àyẹ̀wò lẹ́ẹ̀mejì kódà gan kò sí tó burú kéèyàn ṣàyẹ̀wò ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn tá a fẹ́ rí ní tó ń ṣe pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Nàìjíríà pé bó ṣe ń lọ ìyàfi téèyàn máa tọ̀lé kò rí bí àwọn ti ń lò pé ó ti yẹ kó rí wọ́n wá sọ̀rọ̀ ìbímọ mi ọgẹ́ mo ti nínú àlàkalẹ̀ ẹ̀rọ yìí pé it is no longer pé eléyìí kò tàbí pé èèyàn lè fara gbà wọn àfi kí á gbé ìgbésẹ̀ ká ṣe ohun tó yẹ kí á ṣe o pé again ọ̀rọ̀ English àmì náà tó múlò again pé if you are doing your best is not giving your desire change strategy or you do something pé kò sí ìjìbá tó lórí àti FVG àti state government o àti kódà local government kò sí ètò yẹ pé kò ṣe ń tẹ kó ṣe ń bẹ̀ pé ṣùgbọ́n tí ó bá rí kó ṣe kárí pé ohun tó yẹ ká ṣe ni pé ká pa ìlànà dà àbí ká ṣe nǹkan mìíràn ẹ wo wọ́n pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ojúwe keje ni mo ti kàdé ẹ̀ mẹ́ ìwé ìròyìn Saturday Punch ẹ̀nà ọmọ ẹ̀ka o mi ò kó mẹ́sẹ̀ ojúwe keje ni o lápàtún ni mo ti rí eléyìí pé FVG ìjọba àpapọ̀ nìyẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí sanwó ẹ̀kọ́ tireni fún àwọn dókítà tó ń woṣẹ́ nínú àwọn tẹ́kùyà wọ́n ń yanṣẹ́ lódì yé àkọlé tí mo rí ń bẹ̀ nìyẹn ọ̀rọ̀ ìwé aláwọ̀ yé mi ni ó lè mi ọ̀rẹ́ mi ò jàre ọ̀rọ̀ bí owó ìdí sáàrin wọn ni bí ọ̀rọ̀ bá dé tí ẹnìkan fẹ́ ṣì tẹnìkan lágbára Ọlọ́run tó bá tẹ̀ dákẹ́ díẹ̀ ǹjẹ́ kan ló máa bọ́ òun pé bí ìbá ti wàá sọ̀rọ̀ á lo body language wá kò ní lọ owó ló fà ló fi sásẹ́yìn òun ló dín fáfúrò tó wọlé pé àwọn tẹ́ pé ẹni ọ̀rọ̀ kan tẹ́ pé àwọn dókítà lábẹ́ àkórí orúkọ tiwọn National Association of Resident Doctors NARD ó dàbẹ́ ní kó ti fojú hàn báyìí ó ti hàn débẹ̀ pé wọ́n ti pín sí méjì o kí ló dé tán pín sí méjì òun náà ni o ọ̀rọ̀ English àmì ni o yé ó ní money may not be everything in life but every important thing in life needs money ìwé aláwọ̀ yé mi dá sí ó ní amọ́ra ẹni lójú ní yàrá
wọ́n gbọ́ lẹ́nu ìloro ojú kọ́ ẹnu ló lọ rò ńgbà tá a ṣe mọ́ra wa lójú ní yàrá pé kí ló ṣe wọ́n lè ti gbọ́ ní títì ní gbòòrò lọ́hùn ẹnìkan ló lọ ṣòwò fún yẹn àwọn oníwèé ìròyìn Punch ló jẹ́ ká mọ̀ pé ó dàbẹ̀ nípa àwọn dókítà yìí wọ́n ti pín sí méjì kí ló fà á ńgbà tí FG sọ pé nínú tí àwọn dókítà yìí ń béèrè ẹgbẹ́ bọ́n ti là kan lè pẹ́ wo a fún ìjọba kọ̀ọ̀kan ṣe báyìí pé eléyìí jẹun lógún ní ìjọba wò pé ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ already wọ́n kàn ṣe approval ní pé ẹ fún wọn lówó yìí ẹ̀kọ́ ní training kí wọ́n tún lè yanyan kí wọ́n tún lè dá sí pé eléyìí ni wọ́n ṣe o àmọ́ ṣe àwọn executive àwọn ìgbìmọ̀ tó pé àwọn ń ṣiṣẹ́ lọ́yà orí ẹgbẹ́ NRD tí wọ́n ti kó mbẹ́ tẹ́ pé àwọn kan ti bọ́ síbẹ̀ yìí pé ó dà pé àwọn kan ti jẹ́ olóòótọ́ sí àwọn tó kó mbẹ́ yìí ó dà pé kàn fojú rẹ̀ pé kí ló dẹ̀ dé ọ̀rọ̀ bí owó dé pé eléyìí ò fẹ́ jẹ́ kọ́ńtà kan ẹ wo ọ̀rọ̀ pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ni o gbangba ló ń bọ̀ ẹnìkan ló ń sẹnu bẹ́ẹ̀ pé owó ti dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi kí n tó gbé wéròyìn Saturday Punch kalẹ̀ ojúwé kẹjọ ni mo ti rí eléyìí orogún náà ni lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ni mo ti rí o pé Fáyẹmí gbóríyìn fún àwọn bàbá ìgbàgbọ́ kọ́ bàbá Èkìtì kì í ṣe àwọn tó jẹ́ pé nípa ti bàọ́lọ́jì àwọn tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí pé ìpínlẹ̀ kan dé ayé nígbà náà tó jẹ́ pé wọ́n sọ ní ìpínlẹ̀ Èkìtì àkọlé tó gbèrú nìyẹn o ọ̀rọ̀ English àmì ni ó ní what you fail to appreciate we depreciate ohun téèyàn bá mọ rírì ẹ̀ náà ó máa padà dín pẹ̀tẹ́ ni á padà di nǹkan míì lọ́wọ́ olú ẹ̀ yà á lò lókùrò á ṣe bó ṣe lè kó ṣe òun ló dín fáfúnrò yìí pé gómìnà tó wà lórí nípínlẹ̀ Èkìtì dòdòdò Èkìtì torúkọ ẹ̀wọ̀n níbi ìyẹn dókítà Káyọ̀dé Fáyẹmí ní àná òde yìí ló gbóríyìn fún àwọn bàbá kan pé nípínlẹ̀ Èkìtì tẹ́ pé àyájọ́ ọjọ́ àná yìí October 1, 1996 ní jẹ́ pé ìpínlẹ̀ Èkìtì dé pé ìpínlẹ̀ kan ti dé o Èkìtì yéye pé wọ́n gbóríyìn fún àwọn tẹ́ pé wọ́n jẹ́ akọni tẹ́ pé wọ́n gbógbèsè wọ́n jà fìtàfìtà wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe ní tó yẹ kán ṣe láti pé ìpínlẹ̀ Èkìtì wáyé o ẹ wo wọ́n ṣe àlàkalẹ̀ sí pé àwọn ológun nígbà yẹn pé wọ́n jẹ́ kó ṣeéṣe wọ́n gbóríyìn fún àwọn gómìnà tẹ́ pé nígbà alágbádá 1500 pẹ̀lú fìlà lórí wọn wọ́n gbóríyìn fún àti àwọn tẹ́ pé ìkànnì adarí ní ọmọ ìpínlẹ̀ Èkìtì látàrí ipa tí wọ́n ní wọ́n kó ní àti pé ìpínlẹ̀ Èkìtì ó dé àti pẹ̀lú kìí ṣe nìkan pé ìpínlẹ̀ Èkìtì ó tún tẹ̀síwájú di àsìkò yìí ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní àgbẹ̀ lórí jà sílẹ̀ ọmọ odó lóhùn olùyá ẹ̀ pa nígbà tí gómìnà sọ pé téèyàn bá jẹ́ ọkùnrin àbóbìnrin tó di ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n táì tí ì bá ṣe pé ó ní ìdílé ó ti yẹ ó márì ó ti yẹ ó lọ kókó láyà pé ìpínlẹ̀ Èkìtì 25 years pé anniversary pé àwọn máa ṣe tí ẹ̀dàbẹ̀ ẹnìkan tí ì ṣe rí pé ọ̀nìwùyì award ìgbóríyìn fún àwọn tẹ́ pé wọ́n jẹ́ àwọn bàbá yìí ní ìpínlẹ̀ Èkìtì pé a máa fi àmì ẹ̀yẹ dáhùn lọ́la gómìnà sọ nípa wọ́n ti ẹ̀ dárúkọ ẹnìkan bí orúkọ ìwé aláwòye mi ni bí a bá kó olódògún jọ ẹnìkan ló àmàló nípò kí láàrin wọn orúkọ ẹnìkan wọn ní bí olóyè Ọládèjì Fásùnwà pé wọn lè gbàgbé pátákó láti pé ìpínlẹ̀ Èkìtì ó wáyé ẹ wo ìròyìn ẹ pọ̀ ojú bẹ́ẹ̀ lọ o ẹ fẹ́ mọ̀ jù bẹ́ẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Saturday Punch ojú ìwé kelo ìwé ìkẹjọ ìwé ìròyìn yẹn mo ti kàdí ẹ mẹ ẹ ká o. ìjìnlẹ̀ ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ jìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì. Go mẹ́wàá òwúrọ̀ 10 a.m. prompt. Spiritual father of the day ni Al-Khalifat Fadilatu Sheikh Ahmed Tijani Salaudeen Ali ẹ máa kírun Amiru Nas Bisolati òdodo lọ̀rọ̀ Ọlọ́run olùgbàlejò àgbà Fadilatu Sheikh Abdulrazak Muhammadu Jamiu Bọ́lájí ẹ máa kírun Amiru Nas Bisolat oníwàásí ọjọ́ náà ni Fadilatu Sheikh Abdulrazak M. Wọléọlá Afakalao. Chairman of the day ni Alhaji Yusuf Ayinla ọmọ Albarika. Àwọn awardees ni Alhaji Alade Kasali Seriki Adini, Honorable Sani Ismail Giwa Adini, Alhaja Samiat Abolale Oyefeso Borokini Adini, Alhaja Rukayat Fadele
atẹ́síṣe àdínì alájà simbiat adérìntọ́ sọmọrí àdínì alájà muslimat adéalù aṣíwájú àdínì alájà jarinat lateef akínwálé agbẹ́sìgà àdínì chief launcher ní sheikh abdullateef ọmọbọ́lájí gbogbo ènìyàn la pè síbi album launching turbaning àti award presentation tí yóò wáyé ní ọ̀la ní mushin local government ní 82/84 palm avenue ní mushin olùkéde fadilatu sheikh musliudeen oyefeso olùdásílẹ̀ anurudayan. FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn jákèjádò àgbáyé. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tẹ̀síwájú ìwé ìròyìn Saturday Vanguard ni mo náwó gbé báyọ̀ nìkan jẹ́ kílẹ̀ fẹ́ mo ti dágbére fún ìwé Saturday Punch pé ètò òsì náà tó yẹ ojú ìwé ìkejìlá ni mo gbà lọ o ara mo fi dá o olórogún ni lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ni mo ti rí o pẹ̀lú àkọlé tí òun gbèrú pé látàrí ìpànìyàn tó wáyé ní Anambra àkọlé tó wá gbèrú sọ pé bí Nàìjíríà ṣe já dọ́là àkú ìlẹ̀kulẹ̀ kọ́ máa ń bẹ́ẹ̀ lódì ènìyàn o wọ́n tún já ọkọ̀ ẹ̀kulẹ̀ tù tí dọ́bù o àkọlé tí mo rí mo kà yí o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní gbólóhùn kan àgàn tó tó àpérò fún gbogbo ọmọ ẹ̀rí wo òun ló ní fáfúrò yìí o pé kò fẹ́ sọ dọ́là nkẹ́m àkú ilẹ̀ tẹ́ pé ó di ẹni tẹ́ pé ó lórúkọ ó yanyan ní ìgbà tó rẹ́ pé ó wà láyé gẹ́gẹ́ bó ti yàn débi pé nípasẹ̀ àjọ kan tẹ́ pé ilé ìjọba pọ̀ ní Nàìjíríà tẹ́ wọ́n gbé kalẹ̀ torúkọ ẹ̀wọ̀n débi National Agency for Food and Drug Administration NAFDAC tẹ́ pé nípasẹ̀ lè ní gbogbo ayé mọ obìnrin nípa iṣẹ́ ṣàkóso tó pé ó ṣe ọ̀rọ̀ English àmì ni ó ní what you know we make you know èmi kò wọ́kọ́ ló máa sọ pé mọ̀mọ́ eléyìí ní tó bá mọ̀ ló máa fi hàn pé ó mọ̀ ó sàbí ẹ̀ ó gbọ́n pa ẹ̀ ó jáṣe ó yẹ bó ṣe ń lọ gẹ́gẹ́ bó ti hàn débi pé wọ́n sọ púpọ̀ nípa obìnrin yìí pé tó ẹ pé ká sọ nípa ti ìgbóríyìn awọ́ọ̀dù tó ti gbà pé ó lé ní awọ́ọ̀dù 90 over 90 tẹ́ pé obìnrin gbà nígbà tẹ́ pé ó wà láyé o wọ́n ní àmọ́ sí mo ṣàkóso yéé wọ́n nítorí pé ó gbé ẹni tó pinnu ọ̀rọ̀ English àmì pé job not yet done it's a decision not yet made bó ti pinnu tán pé ó máa kó ipa tòun láti tún Nàìjíríà ṣe síwájú sí pé ó tẹ̀síwájú kán lè máa sọ nípa tòun pé òun bá ṣe láyé mọ́ pé àwọn oríṣi nǹkan ló bá pàdé challenges ìṣòro ìdíwọ́ pé ṣùgbọ́n kò rí yẹn ro pé àmọ́ ṣùgbọ́n ìṣà pé kò bọ́ lọ́wọ́ ikú nípasẹ̀ cancer jẹjẹrẹ tẹ́ pé ó dẹ̀ mú obìnrin lọ ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní àrùn láwò àkìwò kó àmọ́ ṣùgbọ́n bọ̀ṣà bó ti hàn dénú ìwé ìròyìn láàárọ̀ yìí pé ó dàbí pé obìnrin ó ní àwọn abínúkó ní àwọn ọ̀tá tẹ́ pé àwọn ti ń kẹ́fìn àwọn ti ń jẹ wọ́n ti ń mu níbi ìbàjẹ́ ká máa lo egbògi rọ́fẹ̀kì ká máa gbé fáwọn èèyàn ká máa bá gbowó láìpẹ́ ọjọ́ ká máa ti oúnjẹ tí ó yẹ kó jẹ kẹ́ni ó jẹ pé obìnrin ó gbógun ti gbogbo ẹ̀ pé àwọn ọ̀tá yìí náà ó tún bá kú gbowó tún lọ́ọ̀tì náà ó dà pé wọ́n pa lẹ́yìn ẹgẹ́ bó ti hàn dé ń bí pé àwọ́ọ̀dù ìgbóríyìn ní ti pé ọkọ obìnrin yìí ni wọ́n pè pé dókítà Akóyèlé ìyẹn ọkọ ẹ̀ tẹ́ pé ìṣẹ́ olóyè Chike Akóyèlé àwọ́ọ̀dù yìí ló lọ o láti lọ gbà wọ́n nígbà tó ń padà bọ̀ nígbà tó lọ gbà àwọ́ọ̀dù yìí ní Nsukka ni ó ní etí ilé ẹ̀kọ́ bíi tí bá fi òpin ẹ̀kọ́ tì sí University of Nigeria ní Nsukka tẹ́ pé kalẹ̀ pé àwọ́ọ̀dù ọkùnrin yìí dẹ̀ ń bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ níbẹ̀ ló padà àwọn tẹ́ pé ìwọ rèé tako ilé ìmúké dókítà tó jẹ́ ọkọ lórí Akóyèlé kó bá kú bọ̀ ẹ wo ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó láàrin fẹsẹ̀ tí kì í ṣe ìrìn àgùn ní rí àrin fẹsẹ̀ sí o àmì àti àṣẹ ojúwé kejìlá ni mo ti ka díẹ̀ ń bẹ̀ ìwé ìròyìn Saturday Vanguard tó ń dá ìlárọ̀ yìí ẹni wọ́n mú ẹ̀rà ẹ̀ka o kí n máa fẹ́ léyìí dágbé ìlárọ̀ yìí ojú ìwé kẹwàá kí wọ́n kọ́ la ni yé mi ò bá tó rogún wáyé nítorí pé òun nìkan ló gbalẹ̀ àwòrán tí mo rí rè o Awólọ́wọ̀ Azikiwe Amadu Bello yé Fáláyé àwọn kan ń bẹ láyé àwọn kan ti lọ àti ẹni àkọ́kọ́ lọ́wọ́ tí a wà yìí ní Nàìjíríà tó dájú ní àgbáláyé àkọlé tó wá gbèrú rè o Nàìjíríà àṣìṣì àkọlé tó gbèrú pé bí a ṣe lè mú kí Nàìjíríà kó ṣiṣẹ́ kó rí bí ó ti yẹ kó rí kó lọ sinrin wẹ̀rẹ̀ èmi kọ́ ló sọ̀rọ̀ mbẹ́ o olóyè Olúfáláyé ló sọ̀rọ̀ mbẹ́ o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó lẹ́ni tó sọ̀kò dùgàn náà ló fẹ́ gbóhùn onílé àwọn oníròyìn ló gbé súnmọ́ pé ẹ̀yin tẹ́ jẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ nígbà kan rí tẹ́ pé olóyè Olúfáláyé pé ẹ wá ọ̀rọ̀ wà tẹ́fẹ́ sọ o ni bàbá wa tẹnubọ̀rọ̀ ìbéèrè àkọ́kọ́ kan béèrè ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ìbéèrè Adékànbí Odùyè every question mark is a call for inquiry pé ṣé Nàìjíríà tẹ́yìn rò pé ẹ fẹ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí nígbà tí bàbá máa dáhùn ó ní ayé òfò tọ́ àgbà ẹ̀ńlẹ́sà ó ní ayé òfò tọ́ ọ̀run ògbèké pé àkúrọ̀ ní ẹ̀tẹ̀ ló mú wa pé ọ̀rọ̀ ìwé aláwòye pé òtítọ́ ló jà òkúta owó lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ máa ra lọ àmọ́ rẹ̀ pé léyìí tó ń fẹ́ sọ pé kò rí báwọn ti rò pé yẹ kó rí o wọ́n ní kí ló dé wọ́n tẹnu bọ̀rọ̀ wọ́n sọ tó pọ̀ pé àṣẹ Nàìjíríà yìí ń tí a lè ṣe láti mú wọ́n ní ká wo àwòkọ́ṣe ká kẹ́kọ̀ọ́ lára Czechoslovakia yéé pé àwọn ilé ká má ṣe ohun tí yẹ kí a ṣe kó má di pé kí ni o Nàìjíríà ó dojú dé lọ́wọ́ ó débi kan bẹ́ẹ̀ ó ní ẹ̀yàn ọjọ́ ọ̀la Nàìjíríà yìí ó ní ẹ̀ adìyẹ yín tó ń ṣe gbọ̀nsẹ̀ sínú ìtasùn ó sì àrẹ ló máa jẹun ẹ má torí pé àwọn àgbààgbà kan wọ́n ti ń da kínní irú kẹ́yìn náà ni ń tẹ́ ẹ má ṣe nìyẹn ẹ má ṣe bẹ́ẹ̀ o pé ẹ jẹ́ kájọ kópa ká ṣe kó lè rí bó
bó ti yẹ kó rí o kí ẹ̀yin àti àwọn àgbàgbà tẹ́ pé wọ́n sì ń pa lọ yìí ká lè máa rántí pé Nàìjíríà ojú ìwé kẹlẹ́ mọ́tìrì o ìkẹwàá wọ ìkejìlá ìkẹwàá wọ ìkọkànlá ìwé ìròyìn Saturday Vanguard tó jáde ní àárọ̀ yìí ẹnu ọmú ẹ̀rà ẹ̀ka óóyè adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba tó dákú tí kò nípa tó dárùn tánù òṣèré ewúrẹ́ agẹrẹgbẹ tá a gbé fàlájì ẹ̀yọ́ àdùgbọ́n kan tí bọ́ ọgbọ́ ẹnu àfijù onígbàjámọ̀ nìyẹn tó gbẹnu fún apárí àfijù onídìrí tó dìrún fún dáadáa adúpẹ́ ní tó bá wa ṣe láàárọ̀ yìí ó ti ń bá wa ṣe bọ̀ àti máa bá wa ṣe lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí adúpẹ́ sà adúpẹ́ mà tẹ́ yìí kò ní ìkànnì yìí tán ẹ má yìí kó mẹ́ o ẹni àkọ́kọ́ ìkànnì yìí àìkórira olówe àìbínú olówe ká má darúkọ ẹ̀ réréré mímí dòdò mi ajàfẹ́tọ̀ mẹ́ni kábíyèsí ọlọ́njẹ́ àríyìn pẹ́sà àmín àti àṣẹ nídìí ẹ̀rọ láàárọ̀ yìí vincent ló wà ń bẹ o kábíyèsí ọlọ́run fishen ló wà ń bẹ láàárọ̀ yìí life wà ń bẹ lọ́wọ́ sọ̀díkì akínbólú ẹ̀fẹ́sì ọlọ́run jẹ́ kí life yìí bàjẹ́ o ọmọ ẹkùn ló dé yìí o rọ́gẹ̀gẹ̀gẹ̀ nílé ti sàmì ní sí problem sí opportunity nínú àwọn ìṣòro tá a bá pàdé tá a níyẹn àǹfààní pọ̀ mbẹ̀ kákanre ni o tá a bá ti rí ká dẹ̀mú ká dẹ̀ lò ká wá lóore tá a bá ti lò kún ọ̀rẹ́ báyìí lágbára ọlọ́run ó máa ṣílẹ̀ kò fún mi yé ìní ní ọjọ́ ìkejì Saturday on the 2nd ní main campus ní 10B masokumon street mainland sf street Ògìjò ìpínlẹ̀ Ògùn graduation tọdún yìí open heaven aago 10 ni wọ́n ń ṣe African time bẹ́ẹ̀ o àwọn kan sọ pé babaláwo yìí lórúgbàlejò mo ní lọ ọlọ́run ní olùgbàlejò adúpẹ́ ti àná ó kọjá bẹ́ẹ̀ Benjamin Adesina ọlọ́run tọ́lá ní orúkọ ti èmi ẹ káàárọ̀ o.